Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ kú dédé àsìkò yìí, ẹ tún káàbọ̀ sí abala ìtàn lórí èdè Yorùbá International. Lónìí, a fẹ́ gbé ẹranko akíkanjú kan wò ní inú pápá orílẹ̀-èdè adúláwọ̀ níbi tí ìgbẹ́ ti tẹ́jú ní ẹranko alágbára tí kò ní akẹgbẹ́, olójú jàǹbá àti igbe ìbẹ̀rù tí ní igbótìtì fi ṣe ibùgbé. This is the lion ọba ẹranko. Kìnìún tí àwọn olóyìnbó ń pè ní lion tàbí panthera leo jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀yà ológìnní tí ó tóbi jù ní gbogbo àgbáyé. Ìrísí wọn lè jọ ẹ̀yà ajá ńlá, ṣùgbọ́n ẹ má jẹ́ kó yà yín lẹ́nu o. Àràbátan ológìnní ni wọn kò bá ajá tan rárá. Kí o dé pọ̀ Sub-Sahara Africa nílẹ̀ adúláwọ̀, níbẹ̀ ni wọ́n fi ṣe ibùgbé. Àwọn ẹ̀yà péréte nínú wọn wà nínú jù Gíẹ̀ ní orílẹ̀-èdè India. Ìlú kì í wà láìlò lórí. Nínú agbo àwọn kìnìún, a lè ṣe ìdámọ̀ láàrin akọ àti abo wọn nípa wíwo ìrísí wọn. Àwọn akọ a máa ní ọ̀pọ̀lọpọ̀ irun yẹbẹyẹbẹ tí ó kì dáadáa ní ọrùn wọn, èyí tí àwọn olóyìnbó ń pè ní mane. Ìwúlò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni irun yìí ní. Ẹ̀kíní, irun yìí máa ń dáàbò bo ọrùn wọn nígbà tí wọ́n bá dé ojú ìjà. Ẹ̀kejì, irun yìí máa ń fi ìdámọ̀ hàn láàrin ọ̀dọ́langba àti àgbàlagbà kìnìún. Bí irun yìí bá ṣe pọ̀ tó ní í ṣe pẹ̀lú ọjọ́ orí wọn tàbí bí wọ́n ti lágbára sí. Bí ènìyàn ti máa ń ní irun funfun ní ọjọ́ ogbó, bẹ́ẹ̀ ni àwọn kìnìún náà máa ń ṣe. Irun ọrùn wọn máa ń dúdú sí dáadáa ní ọjọ́ ogbó tiwọn. Abo kìnìún kì í ní irun lọ́rùn, ṣùgbọ́n ikú tí ń pani tọ̀sán tòru ni wọ́n yára, wọ́n ní agbára, bẹ́ẹ̀ wọ́n tún lè sáré. Àwọn gan làbá máa pè ní ikú ń bọ́mọ rìn ọmọ òfura. Àwọn ni wọ́n máa ń sábà ṣọdẹ ẹran pípa, bó tilẹ̀ jẹ́ wípé àwọn akọni kọ́kọ́ máa ń jẹun, eléyìí tí àwọn olóyìnbó ń pè ní the lion share. Nínú gbogbo àwọn àràbátan ológìnní ńlá, kìnìún nìkan ni ó ní agbo tí wọ́n ń pè ní pride. Agbo kìnìún ńlá lè tó 30, wọ́n lè ní akọ kan tàbí jù bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ abo àti àwọn ọmọ wọn. Tí akọ bá ju ẹyọ kan lọ, a jẹ́ pé ọmọ ìyá ni wọ́n tàbí ìbátan. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan, wọ́n máa ń da agbo pọ̀ mọ́ àwọn alágbègbè wọn kí abo wọn bá lè ní agbára sí i. Àwọn abo máa ń fi ọ̀pọ̀ ìgbà jẹ́ tẹ̀gbọ́n-tàbúrò tàbí ìyá àti ọmọ. Àwọn ọmọkùnrin kì í pẹ́ lọ́dọ̀ àwọn òbí wọn kí wọ́n tó lé wọn jáde láti lọ jà fún agbo tiwọn tàbí kí wọ́n di alárìnkiri nomadic males. Kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ kí àwọn kìnìún lé ọmọ obìnrin jáde, ṣùgbọ́n eléyìí lè ṣẹlẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé àkọlé àti oríkì tí ó gbajúgbajà fún kìnìún ni ọba igbó kìjikìji, king of the jungle. Kìnìún kì í gbé nínú igbó kìjikìji nítorí wípé ó ṣòro fún wọn láti rí ẹran pa nínú irú igbó bẹ́ẹ̀. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé wọ́n ní láti sáré lé ẹran tàbí kí wọ́n lúgọ̀dì ẹran. Ó ṣòro fún kìnìún láti ṣe eléyìí nínú igbó tí ó ní igi gíga tí ó sì dí dáadáa. Kìnìún fẹ́ràn savanna, ọ̀dàn, níbi tí igi gíga kò fi bẹ́ẹ̀ sí tó sì tẹ́jú pẹrẹsẹ. Wọ́n tún fẹ́ràn igbó sùúrù níbi tí koríko ti tẹ́ pẹrẹsẹ lọ tó sì lè fi àyè gbà wọ́n láti sáré lé ẹran tàbí láti ṣọdẹ. Àwọ̀ rẹ́súrẹ́sú afárajọ igbó gbígbé ara àwọn kìnìún jẹ́ kí ó ṣeé ṣe fún wọn láti bá igbó rẹ́ nígbà tí wọ́n bá gẹ̀gùn dẹran. Àgbájọpọ̀ ọwọ́ la fi ń sọ̀yà láàrin àwọn kìnìún. Wọn a máa ṣọdẹ papọ̀, eléyìí sì ló jẹ́ kí ó ṣeé ṣe fún wọn láti jáwé olúborí láàrin àwọn ẹranko apẹranjẹ carnivore bíi tiwọn. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu pé bí a ti ní ààfin láàrin àwa èèyàn, àwọn kìnìún náà ní ààfin aláwọ̀ funfun láàrin wọn. Àwọn tó ń ṣe ìtọ́jú àwọn ẹranko ń gbìyànjú takuntakun láti rí i pé ẹ̀yà àwọn ààfin yìí kò parun láàrin wọn. Akọ àti abo kìnìún máa ń ní ìbálòpọ̀ mating lẹ́ẹ̀kan fún ìṣẹ́jú àáyá 10 seconds sí 30 ìṣẹ́jú àáyá 30 seconds. Ṣùgbọ́n láàrin 15 ìṣẹ́jú 15 seconds sí 30 ìṣẹ́jú, wọ́n á tún máa ṣe òmíràn. Wọ́n lè ní ìbálòpọ̀ yìí fún 50 sí 100 ìgbà 50 to 100 times ní ọjọ́ kan lákòókò tí ara wọn bá wà lọ́nà dáadáa. Wọ́n tún lè ní ìbálòpọ̀ yìí fún odindi ọjọ́ 4 sí 5 tàbí ọ̀sẹ̀ kan gbáko. Ara abo kìnìún máa ń wà lọ́nà láti pèsè ẹyin tó lè di ọmọ láàrin ọjọ́ 4 sí 7 láàrin ọ̀sẹ̀ kan nínú oṣù. Akọ àti abo kìnìún máa ń ní ọ̀pọ̀lọpọ̀ ìbálòpọ̀ fún àrídájú láti rí i pé ó di oyún, nítorí àtọ̀ kìnìún lẹ̀ ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì kò sì tó láti di oyún. Ìbálòpọ̀ láàrin akọ àti abo kìnìún máa ń mú ìnilára dání ní ọ̀pọ̀ ìgbà fún abo, ṣùgbọ́n kò ṣeé má ṣe ní eléyìí fún wọn. Ìdí ni wípé nǹkan ọkùnrin kìnìún ó ní àwọn ẹ̀gún lára, èyí tí olóyìnbó ń pè ní barbs. Ìwúlò ẹ̀gún yìí wà fún ìhà inú abo.
lákòókò ìbálòpọ̀ láti jẹ́ kí ara abo lè wà lọ́nà kó sì lè pèsè ẹyin fún ìsọdíọmọ ovulation. Nǹkan ọmọkùnrin kìnìún gùn fún bíi ìwọ̀n íǹchì 3.5 sí íǹchì 6 tí kíkí rẹ̀ sì jẹ́ íǹchì 1. Èyí túmọ̀ sí pé ó kéré jọjọ sí ẹ̀yà ara wọn nítorí pé kìnìún jẹ́ ẹran tó tóbi dáadáa. Gẹ́gẹ́ bí ìwádìí ti fi yé wa, àkókò tí akọ bá ń gbìyànjú láti yọ nǹkan ọmọkùnrin rẹ̀ lára abo ni abo máa ń ní ìnilára. Ṣùgbọ́n a ti rí àwọn fọ́nrán tí ó fi hàn pé kì í ṣe gbogbo ìgbà ni àwọn abo yìí máa ń ní ìnilára. Èyí fi hàn wá wípé ní ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé ìbálòpọ̀ láàrin akọ kìnìún àti abo kìnìún ó jẹ́ fún ìtẹ̀síwájú ọjọ́ ọ̀la wọn yálà fún ìgbádùn. Lẹ́yìn ìbálòpọ̀, abo kìnìún máa ń gbóyún fún 100 ọjọ́ 110 days láàrin oṣù 4. Ọmọ méjì sì ni wọ́n máa ń bí tàbí 4. Ọmọ 2 sí 4 tí kò tíì lajú ni wọ́n máa ń bí. Àwọn ọmọ yìí nílò ìtọ́jú dáradára kí wọ́n lè dàgbà. Ìkan tàbí 2 ni ó máa ń yè nínú àwọn ọmọ yìí. Ó ṣòro fún mẹ́rẹ̀ẹ̀rin láti yè nítorí ìdojúkọ àti ọ̀tá tí ó pọ̀ fún wọn. Abo kìnìún ní ọmú 4 láyà tí àpapọ̀ wọn sì jẹ́ 8. Ọmọ ìkókó kìnìún máa ń mu ọmú fún oṣù 6 sí 8 àkọ́kọ́ tí wọ́n ti dáyé. Láti oṣù 3 ni wọ́n á ti máa jẹ ẹran, ṣùgbọ́n wọ́n á máa fa ọyàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan títí di ìgbà tí wọn yóò fi pé oṣù 6 sí 8. Láti bí ọdún kan ni wọ́n á ti bẹ̀rẹ̀ sí ní ṣe ọdẹ, ṣùgbọ́n ó máa ń tó ọdún 2 kó tó di pé wọ́n mọ̀ ọ́ ṣe dáadáa. Lẹ́yìn èyí ni akọ àgbà yóò lé àwọn ọmọkùnrin rẹ̀ tó ti bàlágà kúrò nílé kí wọ́n má bàa gba obìnrin rẹ̀. Àwọn akọ yìí ní láti jà fitafita kí wọ́n lè fi ipá gba ìjọba lọ́dọ̀ kìnìún mìíràn tó ti darúgbó tí kò lè ṣe àbójútó àyíká àti agbègbè rẹ̀ dáadáa bó ti tọ́ àti bó ti yẹ. Tí àwọn akọ yìí bá kùnà láti fi ipá gba ìjọba lọ́wọ́ akọ mìíràn, ó ti di dandan kí wọ́n di alárìnkiri, èyí tí àwọn onígẹ̀ẹ́sì ń pè ní nomadic males. Irúfẹ́ ìjà yìí ni ó máa ń ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ àwọn akọ kìnìún tàbí kí ó sọ wọ́n di aláàbọ̀ ara tí wọn kò bá lè ṣe ọdẹ mọ́. Eléyìí túmọ̀ sí wípé ẹlẹ́kọ̀ọ́ ọ̀run polówó fún wọn nìyẹn. Ẹgbọ́n náà ẹ̀yin olólùfẹ́ wa, ṣé kìnìún ni ó tóbi jùlọ nínú àwọn àràbàtàn ológìnní ńlá? Rárá o, kìnìún kọ́ ló tóbi jùlọ, ẹkùn ló tóbi jùlọ tí àwọn olóyìnbó ń pè ní tiger. Kì í wá ṣe pé ó tóbi ju kìnìún nìkan lọ ni o, ṣùgbọ́n wọ́n tún ní agbára ju kìnìún lọ. Tó bá rí bẹ́ẹ̀, báwo wá ni kìnìún ṣe di olóòlàjù tó ṣe wá jẹ́ wípé kìnìún ni àgbádé fún tá à ń pè ní ọba ẹranko? Ìdí ni wípé àgbájọpọ̀ ọwọ́ la fi ń sọ̀yà. Kìnìún kì í dá wà lẹ́yọ kan ṣoṣo, ṣùgbọ́n àwọn ẹkùn àwọn máa ń dá wà ni, wọn kì í ní agbo. Nítorí pé kìnìún máa ń ní agbo ni wọ́n ṣe jẹ́ ọba ẹranko. Akọ kìnìún máa ń tó 19 kílò 190 kilogram, nígbà tí àwọn abo máa ń jẹ́ bíi ìwọ̀n 140 kílò 130 kilogram. Ǹjẹ́ a tiẹ̀ nírú ẹranko kan tó lè ṣekú pa kìnìún? Bẹ́ẹ̀ ni, bó tilẹ̀ jẹ́ wípé àgbàlagbà kìnìún kò kí ń ní ọ̀tá tó pọ̀ tó lè ṣekú pa, ṣùgbọ́n àwọn ọmọdé wọ́n ní ọ̀tá rẹpẹtẹ. Àwọn sì ni wọ̀nyí: ẹ̀kíní, nígbà tí wọ́n bá wà ní ìkókó tí a mọ̀ sí àyínà tàbí àmọ̀tẹ́kùn tàbí ọ̀ọ̀nì crocodile tàbí erinmi, wọ́n lè ṣe ikú pa àwọn ọmọ ìkókó kìnìún kó tó di pé wọ́n dàgbà. Kódà erin fúnrara wọ́n lè tẹ àwọn ọmọ yìí pa nínú ìbínú tí wọ́n bá rí wọn. Èrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n lè pa ọmọ kìnìún. Àwọn wọ̀nyí ni àwọn ọ̀tá tí àwọn ọmọ kìnìún ní láti kojú kó tó di pé wọ́n dàgbà. Àwọn ejò olóró náà lè ṣe ikú pa àgbàlagbà kìnìún, ṣùgbọ́n eléyìí ní í ṣe pẹ̀lú irú ibi tí ó ti ṣàn àti adúrú oró tí ó bá pọ̀ sí kìnìún náà lára. Nítorí pé a ti rí àwọn fọ́nrán tó fi àfihàn ibi tí ejò ti ṣá kìnìún ní èékánná tàbí ọwọ́ tí kìnìún yìí sì yè lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí. Ju gbogbo ẹ̀ lọ, ènìyàn ni ọ̀tá tí ó burú jùlọ tí àwọn kìnìún ní. Ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ àti ikú tí wọ́n ń bá pàdé lọ́wọ́ ènìyàn bí èmi àti ẹ̀yin ló ti máa ń wájú. Kìnìún lè lò tó ọdún 10 sí ọdún 14 nínú igbó, ṣùgbọ́n wọ́n lè lò tó 20 ọdún nínú ìgbèkùn tàbí ibùgbé àwọn ẹran tí wọ́n ṣe fún wọn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú tó péye. Akọ kìnìún máa ń tọ̀ káàkiri àyíká àti agbègbè wọn láti fi sàmì sí ibi tí ìjẹgàba wọn dé dúró sí àti láti fi ṣe ìkìlọ̀ fún àwọn akọ mìíràn kí wọ́n má bàa rékọjá ààlà wọn. Lákòótán, mo fẹ́ kí ẹ máa ṣe ìrántí àwọn nǹkan wọ̀nyí nípa kìnìún. Ìgbẹ́ máa ń dún ju ìró ẹ̀rọ ìgbéjì tí à ń
pè ní chainsaw. Abo kìnìún ni wọ́n máa ń sábà ṣe ọdẹ ní ọ̀pọ̀ ìgbà, bó tilẹ̀ jẹ́ wípé àwọn akọ wọn ni wọ́n kọ́kọ́ ń jẹun. Akọ kìnìún ni ó máa ń dáàbò bo agbègbè wọn. Àwọn akọ kìnìún máa ń jà dojú ikú ni, tàbí kí wọ́n di aláàbò ara nígbà tí wọ́n bá ń jàjà láti fi àgbà hàn tàbí láti dáàbò bo àyíká àti agbègbè wọn lọ́wọ́ àwọn akọ mìíràn. Kì í ṣe gbogbo ọjọ́ ni kìnìún máa fi ń ṣe ọdẹ. Kìnìún máa ń sùn fún 20 wákàtí nínú 24 wákàtí tí ó wà nínú ọjọ́. Àpapọ̀ eyín tí ó wà ní ẹnu kìnìún jẹ́ eyín 30. Àwọn kìnìún kò lè run ẹran jẹ bíi tiwa, ṣùgbọ́n wọ́n máa ń lọ ẹran mì ni. Lẹ́yìn tí wọ́n bá pa ẹran tán, wọ́n á bu èkìrí ẹran, wọ́n á sì lọ mì. Kí ẹ tó máa lọ, ẹ má gbàgbé pé kìnìún kì í kàn ṣe ẹran lásán o. A máa ń fi ṣe àpẹẹrẹ ìgboyà, olùdarí, alágbára àti akíkanjú, ṣùgbọ́n ọjọ́ iwájú wọn wà ní ọwọ́ wa. Ẹ jẹ́ kí a dáàbò bo ọjọ́ iwájú wọn bí a ti ń dáàbò bo ọjọ́ iwájú tiwa náà. Ẹ fìfẹ́ hàn sí wa. Tí ẹ bá gbádùn fọ́nrán yìí, tí ẹ sì tún nífẹ̀ẹ́ láti máa wo àwọn àwòrán ẹranko ní èdè Yorùbá, ẹ jọ̀wọ́ ẹ darapọ̀ mọ́ wa nípa títẹ subscribe button. Ẹ bá wa pín fọ́nrán yìí fáwọn ọ̀rẹ́ yín àti ojúlùmọ̀ yín káwọn náà lè jàǹfààní ẹ̀. Ó dìgbà kan náà. Ó dàbọ̀.